we are saved. Yoruba nation. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣé ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹ́ran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ojú àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá.
Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. ẹ kúlé nínú ilé yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo kí yín o, mo kí lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọ̀tọ̀kùlú, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó mọ oyún ìgbín nínú ìkarahun, mo kí yín wípé ẹ kú dédé àsìkò yìí. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n sáré fi kí bàbá mi Sheikh Akeugba Gold. Bàbá ni bàbá yẹn, lágbára Ọlọ́run àtúbọ̀ máa bù yín lẹ́mìí sí i, àtúbọ̀ máa lọ́ra ẹ̀mí yín, àgbà yín kò di dandan ó máa dalẹ̀. Bàbá mi Akeugba Gold, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tí yín gbogbo gbà. Bàbá mi Akeugba Gold, ẹni tí ò bá mọ̀ pọ́n rò pé bóyá ó ní bó ṣe jẹ́ ní tẹ́ bóyá mo súnmọ́ yín tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n èmi a máa fọ́lọ̀ yín. Ẹni bá wá ọgbọ́n á rí ọgbọ́n, ẹni bá wá ìmọ̀ ó di dandan kó rí ìmọ̀. Èmi wá ọgbọ́n, mo sì rí ọgbọ́n nínú àwọn wáàsí tẹ́ ń ṣe, nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Bí kúkú ṣe mùsùlùmí, ṣùgbọ́n wọ́n ní bí ojú bá farabalẹ̀ ó máa rí imú. Òun ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín torí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni, ọ̀rọ̀ làákàyè. Òun ni mo ṣe ń dúpẹ́ bàbá mi Akeugba Gold. Ọ̀rọ̀ sì pọ̀ tèmi àtẹ̀yìn máa sọ, ẹ jẹ́ kí yẹn dúró bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin followers ní pátápátá. Ọmọlúkà ló kí yín lọ́wọ́lọ́wọ́, ẹ kú lé, ẹ kú bó ṣe ń lọ, ẹ kú kó lè dáa. Ìtafẹ́ bára wa sọ lénìí kò ní ìjiyàn nínú, a kàn fẹ́ lára wa ní lọ́ọ̀yẹ̀ lórí àwọn nǹkan kan ni. Bákan náà ni a fẹ́ gbára wa ní àmọ̀ràn, most especially àwọn àgbààgbà wa, torí pé kí ni iṣẹ́ wa fún lẹ́wà fún ilẹ̀ ìbí wa, ká gbéga tàbí ká ṣiṣẹ́ méjèèjì ó sọ pé ó ní iṣẹ́ wà fúnlẹ̀ wa, fún ilẹ̀ ìbí wa,
ó tún wá sọ wípé ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù labọ́ mọ́ ká ṣiṣẹ́ méjèèjì ó jọ papọ̀ ni. Mo wá bẹ̀ yín torí mẹ́sẹ̀gì tí mo mú wá lè ní mẹ́sẹ̀gì tó ṣe kókó ni, mẹ́sẹ̀gì tí mo fẹ́ ní tẹ́ bá fẹ́ràn mi tẹ́lẹ̀ fẹ́ràn ìran Yorùbá ẹ pín Facebook, YouTube, TikTok ẹ pín kẹ́rí pórìn dáadáa. Oyin tí mo sì máa discuss pẹ̀lú àwọn bàbá wa wọ̀nyí nìyẹn, bí bàbá mi Akin Ògbàgbọ́dá a máa bá wọn sọ, àwọn náà máa sọ ní wáàsí wọn, wọ́n máa fi sọ̀rọ̀. Torí wípé Yorùbá ló bọ̀, ó ní pánsá òfúnra ó jáná, agbó òfúnra kò lóyin, àìfúnra ọ̀bọ ni ò jẹ́ ó dèèyàn, àìfúnra ìran Yorùbá ló bá ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn ló fa ìjákulẹ̀ lọ́pọ̀lọpọ̀ dé bá ìran Yorùbá lákòókò tá a wà yìí. Òyìnbó ń pe kinní kan ní foresight, kéèyàn ní agbára ability láti lè rí nǹkan tó ń bọ̀ lọ́la. Tó o bá ní ability tó lè rí tó ń bọ̀, ìran ẹ, ọmọ àrọ́mọdọ́mọ ẹ ò lè jẹ ìyà torí wàá ti prepare sílẹ̀ dé ìran àwọn ọmọ wọ̀nyí. Ṣùgbọ́n ó dàbẹ́ ni pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ò fi jogún fún ìran Yorùbá. A ní tán pè ní foresight rárá. A kì í rí ọ̀la. A kì í wò ó pé nǹkan ó mà lè rí báyìí lọ́la. Ó dẹ̀ jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ wo bí tá a bá ìran Yorùbá lénìí, ẹ wo bí tí Yorùbá bára ẹ̀. Mo sọrí orúkọ tí Nàìjíríà ń jẹ́ tán fi ń pè yín ní Giant of Africa. Ìran Yorùbá nítorí Yorùbá náà ṣe ń pe Nàìjíríà ní Giant of Africa. Torí ní ti òtítọ́ àti òdodo ní ìgbà kan rí, we are truly the Giant of Africa. Ní ìran Yorùbá yìí. Ṣùgbọ́n ẹ wò wá lénìí, bá a ṣe lọ síwájú ní ìgbà náà táwọn orílẹ̀-èdè gbogbo tó wà káàkiri àgbáyé tó ń fi ń encourage tínú wọn dùn wípé àwọn fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú àwọn ẹ̀yà tó ń pè ní Yorùbá yìí. Nàìjíríà ti gba òmìnira 60 something years now. I think it's about 62 years now. Ìpadà sẹ́yìn Yorùbá is more than 62 years. We are backward more than 62 years. Kò sí nǹkan tó dàbí human resources. Tẹ́ ẹ bá ní owó tẹ́ lọ́lá tẹ́ ní gbogbo ẹ̀, tẹ́ ẹ bá ní pé ní human resources, ó wàhálà gidi ni. Bọ̀ tíbẹ̀ kọ́ mò ń lọ lénìí, ẹ jẹ́ kí n sáré kọ́kọ́ sọ ilé ìfún wa. Torí àwọn èèyàn wa ń pè mí Ọmọlúkà, so Ìgbò wa ni ọ̀tá yín sí kì í ṣe Fúlàní mọ́. Àti Ìgbò àti Fúlàní wọn èso ọ̀tá wa. And the Yoruba must be careful because of these two ethnics. Àwọn méjèèjì ni wọ́n lọ ní longer throat, àwọn méjèèjì náà èèmù bó ṣe lè gba ilẹ̀ Yorùbá. Techniques tó ní kálukú fi ń ṣe tí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ojú ẹ̀yin dẹ́ ń wò mí ní YouTube, ẹ bá mi pín kíní ẹ jọ̀ọ́, God will bless you. Ẹ pín, ẹ bá mi kó rìn dé bí tó bá yẹ kó rìn dé. Àti Fúlàní àti Ìgbò, ojú ọ̀nà tí wọ́n ń gbà láti fi gba ilẹ̀ wa ló yàtọ̀ síra wọn. Òun ló fi dàbẹ́ ni pé àmọ́ bóyá àwọn kan fẹ́ gbalẹ̀ tàbí àwọn kan ò gbà. Mi ò blame wọn o. Ìwọ tó bá gbé etí ẹ sílẹ̀ lóní kan fọ́ etí ẹ, wọ́n á fọ́, kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀. Wọ́n bá la ẹ nígbàjú wọn gbà nìyẹn. Yorùbá ló fẹ̀ díẹ̀ lẹ̀. Fúlàní ń plan. Wọ́n ní ilẹ̀ yìí, wọ́n ní bàbá ńlá àwọn Ottoman Danfodio ló ní bóun lọ́lọ́run jogún ẹ̀ fún, and they must conquer it. Kò sí Yorùbá ò believe. Kí kúkú ṣàwa Yorùbá la gbàgbọ́, àwa tá a lẹ́nu tí ò sí tá a ní, a mọ̀ a dẹ̀ gbàgbọ́. Ṣùgbọ́n àwọn tó lọ́hùn yàn tó jẹ́ bí agbẹnusọ fún wa, àwọn tó jẹ́ bí olórí ní ìlànà ti ẹlẹ́sìn dé, àwọn olórí ní ìlànà ti ìbílẹ̀, àwọn olórí ní ìlànà tòṣèlú, àtàwọn tó jẹ́ olórí nípa bí okòòwò. Kò sí kankan nínú wọn
tí wọ́n gbàgbọ́ wípé ẹni tí àwọn Fúlàní tí wọ́n ní lọ́kàn rèé. Fúlàní wọ́n ń sára Nàìjíríà láti bẹ̀rẹ̀ wá. A gbọ́ nínú ìtàn wọ́n wọ ilẹ̀ Haúsá wá ní tán pa gbogbo àwọn ọba Haúsá tó ń pè ní Sáàkì lọ́ba Haúsá ń jẹ́. Àwọn Fúlàní ló wá tó gbé wá with jihad wọn. Wọ́n dẹ̀ pa gbogbo àwọn Sáàkì tó ń install gbogbo àwọn ẹ̀mí wọn. Tó ń install ẹ̀mí wọn síbẹ̀. Ibù ní Saudi Arabia tó ní ẹ̀sìn Mùsùlùmí, èmi ò gbọ́ bí wọ́n ti ń jẹ emir ní Saudi Arabia. King ni mo gbọ́ pọ́n jẹ́ ń bẹ̀ ọba Saudi king. Mi ò gbọ́ kàn pé ní emir of Saudi. Mi ò gbọ́ emir of Dubai. Mi ò gbọ́ emir of Qatar. Mi ò gbọ́. King ni mo ń gbọ́. Ọba. Wọ́n pa gbogbo Zaki. Wọ́n install ẹ̀mí wọn sí. Orúkọ ọba táwọn ń jẹ́ ní ìlú tiwọn nìyẹn. Àwọn dẹ̀ ti sọ wípé Ọlọ́run ló jogún gbogbo ilẹ̀ yìí fún bàbá ńlá àwọn Pọ̀ndọ̀fọ̀dé, àwọn dẹ̀ máa kọ́ ká ẹ̀. Ọ̀nà tó dẹ̀ ń gbà tó fẹ́ fi wá gba ilẹ̀ yẹn ó ń yé wa àwa gan mọ̀ torí pé ìtorí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó wà lọ́wọ́ ìran Yorùbá lẹ̀ ṣe kà sí. Ìjà tó tọ́ sí àwọn lọ́balọ́ba tó tọ́ sí àwọn olórí ẹlẹ́sìn gbogbo kó jọ fi ìmọ̀ ṣọ̀kan kó jọ fohùn ṣọ̀kan kó ja ìjà náà fún ìran Yorùbá. Kí ilẹ̀ yìí kó má dohun kí ìran Yorùbá kó má dohun ìgbàgbé. Kàkà bẹ́ẹ̀ ìjà náà ń bára wọn jà. Ìṣẹ̀lẹ̀ ń bára yín jà tẹ́ ń gbógun tira yín. Tẹ́ ẹ bá wo gbogbo àlàyé tá à ń ṣe yìí, à ń pariwo Ìgbò ń claim wọ́n dominate. Bí Ìgbò ṣe èèmọ̀ àti gba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ làwọn Fúlàní èèmọ̀ àti gba ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀la ìran Yorùbá ló ń ṣe mí tí mo fi ń làágùn tí mò ń ké torí fọ́ mi. Tí bá sọ pé Yorùbá lọ́la mi ò ṣàṣìṣe mi ò ti sọ. Torí wípé kò sí there is no any ẹjọ́ kí láwọn tó ń pera wọn ní ọba ilẹ̀ Yorùbá ṣe bọ́pọ̀lọpọ̀ wọn náà kàwé. A ní pòfẹ́sọ̀ tó bí àyè pòfẹ́sọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tó wá jọba nílẹ̀ Yorùbá. Gbogbo ọpọlọ tó ní tó bí ṣe gbogbo tó ṣe wọ̀nyí bodi gbogbo ẹ̀ wà. Ebi ò tẹ́ bẹ́ẹ̀ ní kẹ́ni mọ́tẹ́ pín tó bá wù ní ẹ pín ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó bá délẹ̀ tán kì í ṣọmọ lúkà nìkan ló máa kọ̀ gbogbo wa lákàn gbogbo wa ló máa kọ̀ bó ṣe máa kọ ojú lákan ẹnu. Kí ló dé? Akékékékékéké àyányányányán ìgbà tọ́rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bọ̀ tínítínítíní a máa pariwo ẹ sọ pé ká gbẹnu sọ̀rọ̀ ẹni kí ló là sọ. Ẹlòmíì jáde débi ló pa wọn. Gbogbo inú igbó tọmọ Yorùbá ti ń ṣiṣẹ́ gbogbo igbó tá a gbẹ́kẹ̀lé gbogbo ẹ̀ pátá làwọn Fúlàní náà ti wọ̀. Wọ́n wà nú igbó wọ̀nyí tó mú ìjà tìbọ́tìbọ́n sophisticated weapons lọ́wọ́ gbogbo wọn. Ẹ̀yin tẹ́ pera yín ní kábíyèsí wa gbogbo àwa wíta yìí ẹni wọ́n sọ̀rọ̀ sí yín ẹni bọ́n ṣe ń ṣe Yorùbá nation ẹni kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ẹni kò yẹ ká máa bú yín ẹ̀yin ọba ẹni tá a nà lára ń ta ẹni a nà lára ń ta èmi ò tí ẹ̀ fi gbà kankan sọ̀pọ̀tì pé kán bú ọba pẹ̀lú pé mo sọ̀pọ̀tì pé kán má bú àwọn ọba wa mo mọ tẹ́tí mi gbọ́ mo mọ tán fojú mi rí lórí ẹ̀ torí pé mo gbàgbọ́ pé àwọn ọba wọ̀nyí they are part of our culture táwa tó ń protect pé kó má bàjẹ́ pé kó má wọ́n sí ètò òyìnbó pé ní extinction kó di nǹkan ìgbàgbá di nǹkan ìtàn àwa yìí ń jà fún. Bàbá tó kọrin tí mo play ó ní àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tọ̀ sáré tó bá délẹ̀ tán bó ṣe máa kọ́ wá àwa yìí lákànyé kò ní jọ ẹnikẹ́ni lẹ̀. Nínú ìran Yorùbá pẹ̀lú gbogbo tó tún rí a rí ọba ilẹ̀ Yorùbá tó dìídì lọ wọn acres of land fáwọn Fúlàní pé ẹgbà ẹ máa lò lọ. Bàbá wa kí ó gba bóòdù wọn ṣe wáàsí wọn mò ń bọ̀. Nínú wáàsí náà ń ṣe wọ́n sọ̀rọ̀ pé Yorùbá ló ní iṣẹ́ àgbẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ ń tẹnu mọ́ ní ṣe báyìí làwọn báwọn bàbá àti ẹ̀dúpẹ́ báwọn sọ̀rọ̀. Ó kọ́ tájú fẹ́ ṣàgbẹ̀rún dà bàbá. Àbẹ́ ẹ̀mọ̀ ni bàbá mi àti òwúrọ̀ tó rẹ̀ bèrè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa
tó wish willingly pé káwọn padà káwọn tiẹ̀ ṣoko ẹ lọ wo tó ń gbẹ̀yìn wọn. Wọ́n mú mi wá gé lọ́wọ́, wọ́n mú mi wá jẹ oko ẹ̀hún, wọ́n mú mi wá pa sínú oko. Ìmí wọ́n fi tipátipá wọ́n fi àtọkùnrin àtobìnrin wọ́n fi tipátipá fi bá wọn sùn nínú oko, wọ́n bà wọ́n jẹ́. Ó dín ní presidential candidate ọmọ Yorùbá tó jẹ́ secretary to the state government, to the federal government, bàbá Olúfàlàyé nílùú Àkúrẹ́. Ṣé a máa ń tọ́jú ẹ̀rí? Wọ́n pa àwọn tó bá wọn ṣiṣẹ́ nínú oko, wọ́n jí bàbá yẹn gbé lọ fún odidi ọjọ́ bíbí lóko. Kí ni Yorùbá ṣe sí? Ṣé ìyẹn nìkan ò tó tí Yorùbá ń jòkó ká pé àpérò lé lórí pé irú eléyìí ò gbọdọ̀ wáyé mọ́? Nígbà tí mo bá ń wo ẹgbẹ́ mi tó lọ ní oko tó ṣe oko àdìẹ́dọ̀ dídé nígbà tó tó àkókò tó yẹ kó jẹ tí wọ́n fi ìran mọ̀ tán fi màlúù tán fi ba gbogbo oko yẹn jẹ́ tó tún complain pé kí ló dé tẹ̀ ṣe irú ẹ̀ fún mi tó tún mu tó ṣá ní ìṣàkóso tó pa sọ mi. Ẹ wá expect pé máa lọ ní oko bàbá. Ẹ jẹ́ ká bu àròjinlẹ̀ ibi tí ọ̀rọ̀ yìí ń lọ tí Yorùbá tẹ́ ẹ̀ bá múra kò sí orílẹ̀-èdè tẹ́ máa wọ̀ lágbàáyé wọn ò ní gbà yín mọ́. Because the population of Yoruba people is getting to a certain level tó jẹ́ pé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ fọ́n káàkiri àgbáyé tẹ́ ẹ bá fọ́n káàkiri àgbáyé ìlú ẹrú náà máa lo ètò wọn mọ̀ pé ẹ̀ nílẹ̀ ẹ̀ ní oko ẹ̀ níbi tẹ́ lè lọ. Kò tí ì bẹ̀rẹ̀ sí ní débẹ̀ sí ẹ lọ wo àwọn orílẹ̀-èdè kan wọ́n ń ta ọmọ Yorùbá nígbà kan bá ń ta gúgúrú àtẹ̀pà wọ́n ń ta ọmọ Yorùbá nígbà kan ń ta gúgúrú àtẹ̀pà ni. Ọmọ Yorùbá tó pè mí láti orílẹ̀-èdè Oman ẹni tó rà á kò rà pé òun fẹ́ máa fi ṣe tó ó kàn rà pé ó sọ pé òun fẹ́ máa fi ṣiṣẹ́ kó wá máa ṣiṣẹ́ lọ́dọ̀ òun tó sọ fún nìyẹn. Àṣẹ̀wọ̀ ló discover ẹni tó rà ẹni yẹn tó sọ fún nìyẹn. In tó bá ní kó o ṣe ni kó o ṣe. Á fi tipátipá àbàṣù. Ọmọ tó bí àbàṣù. Tó bá fẹ́ jẹun wọn ni kó gbẹ̀yìn sílẹ̀ wọn á gbóúnjẹ lé lẹ́yìn. Wọ́n á máa jẹun ní ẹ̀yìn ẹ̀. Ọmọ Yorùbá, ọmọ oníbìbìrán, ọmọ onílé ọlọ́nà, ọmọ ọba, ọmọ aládé. Tí ẹ bá fọwọ́ lẹ́rán tẹ̀ ń wò lọ bí eléyìí, èmi tí mò ń ké mo mọ̀ yìí pé Ọlọ́run á sọ mí ní ẹ̀san torí pé mo pariwo tó. Mo kéré jọjọ láàrin gbogbo ìran Yorùbá. Ṣùgbọ́n Ọlọ́run á rí i pé mo pariwo mo dẹ̀ sọ títí mi. Tí ẹ bá gbé ìgbésẹ̀ ìran Yorùbá is going to an extinction. Mo mì ní ẹ̀. Kì í ṣe mi mo fẹ́ ṣe but we are already on it. Ẹ kàn ń pariwo pé àwọn Ìgbò kúrò lẹ́kọ̀ọ́ ní kò síbi tí wọ́n lọ. Kò sí tẹ́ fẹ́ ṣe wọ́n ti wà ń bẹ̀. Ìgbésẹ̀ tẹ́ lè gbé ni pé ká gbé ìgbésẹ̀ láti lè stop ẹ̀ because kò sí bẹ́ẹ̀ ṣe ké tó kò sí bẹ́ẹ̀ ṣe pariwo tó on daily basis ẹ lọ wo garage ẹ rí wọn tí mọ́tò ń kó wọn wọlé tí mọ́tò ń lòdù wọn wọlé bá ṣe ń lòdù Ìgbò wọlé bẹ́ẹ̀ náà ló lòdù ọmọ àwọn Hausa àti Fúlàní ló lòdù ara wọn wọlé sí ilẹ̀ Yorùbá yìí lójoojúmọ́. Ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ onílẹ̀ gan-an ayò ògbà yín ẹ̀yin àgbààgbà táyé ṣe nǹkan bàjẹ́ lọ tẹ́ ẹ̀ bá múra tẹ́ ẹ̀ dìde Yorùbá máa di tó fọ́n káàkiri àgbáyé ni wọ́n ẹ̀ ní ilẹ̀ ẹ̀ ní nílùú mọ́ ọ̀rọ̀ yẹn wá wọ̀sì ju di Fúlàní ṣebí Fúlàní tiẹ̀ wọ́n gbàgbọ́ ò nílẹ̀ wọ́n jà takuntakun wọ́n gba ilẹ̀ Haúsá máa Haúsá lọ́wọ́ ó di tá à ń gbọ́ Haúsá Fúlàní Haúsá la mọ̀ tẹ́lẹ̀ ó ti di Haúsá Fúlàní àṣàtúndé sí èdè Yorùbá kò sí nínú anything mọ́ káàkiri àgbáyé tẹ́lẹ̀ fóònù tá à ń lò lásán ẹ bá tẹ ẹ rí èdè Yorùbá ẹ rí èdè Ìgbò ẹ rí èdè Haúsá báyìí ẹ lọ gbogbo ẹ̀kẹ́ wò bóyá ẹ máa rédíò kankan ju èdè Haúsá lọ. Mo ní lọ sórí wẹ́bsáìtì kan mo ń tẹ ẹnìkan ló sọ fún mi mo lọ bẹ̀ mo lọ wò ó wọ́n béèrè which language is Nigeria language Fúlàní náà kọ síbẹ̀. Yorùbá èmi ò ní sọ pé Yorùbá fúnra tàbí ẹ ronú mọ́ Yorùbá tó bá wù kó ronú tó bá wù kó má ronú ẹ̀yin lẹ mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mi á sọ mí lẹ́san torí mo ké torí mo pariwo tó. Nígbà tí mo lọ sẹ́kọ̀ọ́ àwọn kan ní
ọ̀rọ̀ tó sọ yẹn kò mọ́gbọ́n dání, mo ní kí lọ́nà tí ò fi mọ́gbọ́n dání, torí mo rìn láti Lẹ́kí, láti ibi náà ń pè ní Mówódá, ṣé Mówódá ní náà ń pè bẹ̀, ní Ẹlẹ́kọ̀ area nílùú Èkó. Mo rin Ẹlẹ́kọ̀ yẹn, mo rìn títí láti bẹ̀ dé ibi tí Dangote tó kọ́ refinery sí, dé ibi tí new seaport wà. Mo rí gbogbo bẹ̀, Ọmọlúkà bú sẹ́kún. Àwọn tá a jọ lọ wọn á máa wo fídíò mi, wọn á testify. Inú mi bàjẹ́. Ìdí ni wípé rẹ́ẹ̀tì tí Fúlàní Haúsá tó fi dominate gbogbo ibi tí mò ń sọ yìí, ọmọ Yorùbá ò láṣẹ. Bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá kan ni wọ́n jẹ́ ọmọ onílẹ̀ kan nílẹ̀ ibẹ̀, wọ́n ti lé gbogbo wọn jìnnà, gbogbo ẹ̀ ni mo rí, wọ́n ti lé gbogbo wọn dànù. Kò sí kankan nu wọn tó lè proudly sọ pé èmi ni mo sì nílẹ̀ yìí. Wọ́n ti lé gbogbo wọn. Àwọn ọmọ Fúlàní yẹn wá kọ́ ilé kótópó, wọ́n tó rọra gbẹdún ní gbogbo street yẹn. Wọn ò bí ẹ tó tiẹ̀ lè proud pé ìwọ ló ní. Yorùbá ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní mú ẹlẹ́dẹ̀ ń wọ́n gbà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní inú igbó tó jẹ́ forest wa, tó jí àgbẹ́kẹ̀lé wa. Àwọn Fúlàní wọ́n ti occupy gbogbo bẹ̀. Tí ẹ bá lọ s'Èkìtì, ẹ máa gbọ́ pé Fúlàní kúnnú igbó níbẹ̀ pẹ̀lú ìbọn. Tí ẹ bá wọ Ondo state, ẹ gbọ́ wọn pé kúnnú igbó kan bẹ̀ pẹ̀lú ìbọn. Bẹ́ẹ̀ wọ Ọ̀ṣun state, bẹ́ẹ̀ wọ Ọ̀yọ́, Ògùn, bó ṣe lọ nìyẹn. Fúlàní ṣe ní ilẹ̀ Yorùbá this current period. Wọ́n lé àwọn ọmọ Yorùbá kúrò ní ilẹ̀ wọn ní agbègbè Yewa. Débi pé gbogbo wọn sá kúrò níbẹ̀, wọ́n wọ orílẹ̀-èdè Benin lọ. Tí ò tí ì pé ọdún o, kò tí ì pé ọdún o, kí má sọ pé bóyá tí mò ń sọ tó ti pẹ́ ni. Kò tí ì pé ọdún kan ní èrè Yewa. Wọ́n lé àwọn tó ń gbé agbègbè yẹn tó jẹ́ ìran Yorùbá. Fúlàní lé wọn, wọ́n pa lára wọn. Àwọn tó kù sàṣálà fẹ́mi wọn, wọ́n wọ orílẹ̀-èdè Benin. Ṣèbí Benin Republic tẹ́wọ́ bà wọ́n ni. Tó o bá tẹ́wọ́ bà wọ́n, bo ni kán wọ̀. Wọ́n á di ẹrú, wọ́n á máa bẹ̀ẹ́ jẹ́ ká máa gbé lọ́dọ̀ yìí, ká máa bá yín fọlẹ̀, ká máa bá yín tún léṣe, ká ṣáà rí ibi máa sun. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní lo Yorùbá nílò ẹrú. Wọ́n wá máa sọ yín di màmí gbálẹ̀, màmí ṣe gbá. Ṣáàrí, it is getting to that level. The earlier the better. Ẹ tó bá létí ni kó gbọ́. Bó bá délẹ̀ kan bẹ́ẹ̀ gbọ́ kò kàn yé. Bó bá délẹ̀ kì í ṣe èmi nìkan ni máa jẹ ìyà. Gbogbo Yorùbá ni. Gbogbo Yorùbá ni pátápátá tí ò ní ṣẹ́kù. Yorùbá inú igbó tí inú yín lè dùn pé ẹ ti ẹ̀sìn nílẹ̀. Gbogbo ẹ̀ pátápátá mọ́ni. Aláṣẹ lórí ẹ̀ mọ́. Kò sọmọ Yorùbá tó lè finú fídọ̀ sọ fún òun fẹ́ lọ sóko nínú igbó mọ́. Ti bẹ̀rù, ti fòyà. Láti wọnú oko yẹn. Tí orí ẹ bá ti lẹ́yìn ló máa rí èrè mú jáde láti inú oko yẹn. Táwọn máa bú òní bàjẹ́. Because inú igbó tí wọ́n tínú ẹ̀ ń dùn kó orí àyè lọ ti lọ sóko. Kó o tó ṣẹ́jú àwọn Fúlàní ti dá màlúù gbé nínú oko. Kò sí bíbẹ̀ ṣe jìjó. Wọ́n ti wọ́ bẹ̀, wọ́n jẹ gbogbo oko yẹn, wọ́n jẹ lájẹrun ni. Wọn ò bí ẹ kó sọ̀rọ̀ bó lọ station lọ report wọn wàhálà ni. Ìgboro tàdé tó ń pariwo ilé bàbá wa, ilé ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ yé pátápátá torí ìwàkiwà ó lè. Ẹ ti tàgbòrò tán fọmọ Ìgbò. Inú ẹ lọ gbọ́ wá sí bàbá kí ó gba gómìnà, inú mi dùn òun mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Ọmọ Yorùbá ta lé bàbá ẹ̀, á ta bẹ́ẹ̀ni òkú bàbá ẹ̀, á ta mọ́ ilé. Á lọ fi owó yẹn, á lọ fi ná àwọn eléré, á lọ ná fóṣùpá, á lọ fi bùgá. Nígbà ó bá ná tán tí ò sí kankan, á padà wá máa wábi tá máa gbé lọ́dọ̀ ẹni tó ra lé lọ́wọ́ ẹ̀. Ṣáyé yín ò ta. Ìgbà kan wà tí mo jáde, mo bẹ̀ àwọn ọmọ Yorùbá, mo pàrọwà, mo ní ọmọ Yorùbá, mo ní ẹ jọ̀wọ́. Ó ti bọ́ sórí ọ̀rẹ́ nìbọn, ẹ bẹ̀rẹ̀ sí ẹ má ta property yín mọ́, ẹ máa lease ẹ̀. Ní èní nìkan ó lóye ibi tí mo rìn nílùú Àkúrẹ́ tí mo wà yìí, àwọn ibi tuntun tán ti wó ilé pé tán bá ti rà wọ́n á wo.
wọ́n á ṣe tún kọ́ àwọn ibi tó ti ń wó ilé lulẹ̀ tó ṣe tún fẹ́ tún kọ́ nílùú Àkúrẹ́ tí mo wà mo rìn lẹ́ni mo fẹ́ rìn mẹ́rin ni mo délé ní mẹ́rẹ̀ẹ̀rin tí mo délé ní ọmọ Ìgbò ló ra gbogbo ẹ̀ Ìgbò ló ra gbogbo ẹ̀ wọ́n ti wó lulẹ̀ wọ́n ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní kọ́ wọ́n ti kọ́ àwọn kan wọ́n ti wó àwọn kan Ìgbò ló rà àwọn ibi tó dẹ̀ jọjú tó ṣe pàtàkì ṣe kókó làwọn ibi wọ̀nyí the heart of the town ni wọ́n rà yìí kán dẹ̀ kọ́ nǹkan sí ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ ọmọ onílẹ̀ tẹ́ ẹ ní nǹkan mo ti sọ mo ní ẹ wá tẹ́ ẹ bá nílò owó ẹ má gbé property yín tà mọ́ ẹ máa lease ẹ̀ tàbí kẹ́ ẹ máa pe àwọn developer kán bá yín kọ́ tẹ́ ẹ bá wish láti kọ́kọ́ kọ́ sílẹ̀ fún yín ó lóye ọdún tí wọ́n á fi lò ó lẹ́yìn ọdún yẹn wọ́n á dá padà fún yóò di property yín padà bó jẹ́ complex lọ́pọ̀ ẹ̀ ń fẹ́ pé kẹ́ ẹ kọ́ síbẹ̀ instead jẹ́ fi máa tà á ẹ pé developer tó bá wo bẹ̀ tán rí pé ó wọ̀ tiẹ̀ wọ́n á kọ́ oye ọdún tó bá mọ̀ kán fẹ́ fi gbowó ẹ̀ wọ́n á fi gbà ẹ jọ ṣe agreement okay 10 years la fi gbowó ibi okay 15 years nílé pawọ́ ẹ̀ ní 15 years ẹ jẹ́ ká fi ṣe 20 years lẹ́yìn 20 years ó di property ní padà mo ti ṣàlàyé mo ti kékékékékékéké ṣùgbọ́n gbogbo wa la kọ̀ ká láàánú mọ́. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́ ó ti ń délẹ̀ ẹ̀sẹ̀ yìí ọmọ yóò bàbá mi ò ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi tó jẹ́ kọ́rọ̀ yìí ń bà mí ní ọkàn jẹ́ nígbà tá a bá rí inú gbó ṣèbí tó bá lé wa ń gbòòrò á sọ pé àkọjá sí gbogbo wa lọ́mọ dìbẹ̀lọ́pù gbogbo nígbà tá a bá rí inú gbó yẹn gbà mọ́ táwọn Fúlàní ti take over ìmọ̀ wa lọ́wọ́ tá a dẹ̀ rí gbòòrò dúró sí ibo lọmọ Yorùbá fẹ́ wọ̀ mo ń sọ mo ní we are going for an extinction ẹ wá á di ìtàn wọn ní àwọn ẹ̀yà kan ń jẹ́ báyìí rí àwọn ẹ̀yà kan ń jẹ́ Yorùbá nígbà kan rí kẹ́ ẹ bá rò pé kò lè ṣẹlẹ̀ yín ẹ̀jú fúnra yín ti ń roko lọ́bẹ̀ ọgbà mi ò máa ń tì mí máa fẹ́ sọ yín pé mo regret pé mo jẹ́ ìran Yorùbá ṣùgbọ́n tí bá ti ń sọ inú mi máa tún bàjẹ́ ìnáda wo ìgbé why did I say that tó bá sọ pé ẹ̀yà tó fi ẹ̀tanú tó fi ba gbogbo nǹkan wọn jẹ́ láyé ẹ̀yà Yorùbá ni. Ìgbò náà ń pariwo lẹ́ni wọ́n ní ilẹ̀ tí wọ́n tọ́lọ́run pèsè fún wọn. Àwọn Fúlàní àtàwùsá náà gẹ́gẹ́ bọ́n ṣe lára wọn pọ̀ àwọn náà ní ilẹ̀ tọ́lọ́run ṣètò fún wọn. In terms of landscape wọ́n ní ilẹ̀ ju àwa lọ nísàlẹ̀ bí. Wọ́n ní ilẹ̀ jù wá lọ ẹ̀tanú ọmọ Yorùbá ẹ̀dẹ̀ díjú ẹ̀fọwọ́lẹ́rán gbogbo ẹ̀dẹ̀ ń wó ó bàjẹ́ lọ lójú ayé yìí ẹ̀yin ọmọ Yorùbá nítorí ẹ̀tanú tí ọba Èkó Akíolú tó ní sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ nítorí bóyá ó jẹ́ bọ́ìsì ẹ tàbó jẹ́ júnior ẹ ọ̀wọ̀ tẹ́bà tó bà jẹ́ sí ẹ tẹ́jọjọ jẹ́ lẹ́kọ̀ọ́ kó tó di pé bàbá wa jọba nítorí ẹ̀tanú ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìtàn Èkó kì í ṣe ilẹ̀ Yorùbá Bìní ló lèkó ṣé Bìní ló gbé ilẹ̀ Èkó yẹn tó gbé síbẹ̀ ni tàbí ilẹ̀ yẹn ti wà lára ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí ẹgbẹ́ kílèmù wípé Èkó ó ti wà ń bẹ̀ ó ti wà in existence before Ilé-Ifẹ̀ tó jẹ́ orílẹ̀ Yorùbá Èkó ó ti ń jẹ́ Èkó kan tó dá Ifẹ̀ ẹ sọ́nà àwọn tó bá jẹ́ bó ṣe rí nìyẹn nítorí ẹ̀tanú nítorí ìbínú Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ kò acknowledge wípé orí ìrun òun ní Ifẹ̀ nítorí ìbínú ẹni yóò tómi kò yẹ kó tómi kò yẹ kó ṣe gbá nítorí ìbínú nítorí ìkùnsínú ọmọ Yorùbá ẹ̀tanú ọmọ Yorùbá ní àwọn Ìjẹ̀bú náà dìde wọ́n láwọn ìsọmọ Odùduwà kí lẹ fẹ́ gbà lórí ẹ̀ èrè wo lẹ fẹ́ gbà lórí ẹ̀ kí ni èrè tẹ́ jẹ lórí ẹ̀ ẹ̀tanú ìbínú ọmọ Yorùbá ká máa bínú ọmọlàkejì tá torí ìbínú ká dẹ̀ bá tó dára jẹ́
bẹ́ẹ̀ ìkan ní gbogbo wa èdè kan ní gbogbo wa jọ ń sọ àjọ ń gbọ́ ń tà ń sọ ẹni tó sọ pé òun jẹ́ kó pé òun ò ṣe Yorùbá bó sọ èdè èmi tí mo jọmọ Yorùbá mo gbọ́ àwọn tó jí Àwórì tó ń bí Èkó bá sọ èdè mò ń gbọ́ bẹ́ẹ̀ bá sọ tiẹ̀ mo gbọ́ bí Ọ̀yọ́ sọ mo gbọ́ bẹ́kìtì sọ mo gbọ́ kí wá ní ss tàfi máa sọ pé torí ọ̀tẹ̀ ẹni yóò tó ni sóde ẹ̀fọ́ mi ò sára wọn. ṣé bọ́ọ̀ náà ti pàtàkì tàn lé yín lórí ẹ̀yìn Èkó ṣé bọ́ọ̀ náà ti pàtàkì tàn lé yín lórí ẹ mọ àwọn Benin they are always proud wọ́n ti bẹ̀rẹ̀ tàn lé yín lórí wọ́n sọ débi wípé ọmọ àwọn l'Odùduwà wọ́n ní àwọn làwọn bí Odùduwà oríṣiríṣi àwọn ìtàn kò bá kù gbé ṣé Benin wá sọ fún wa pé àwọn ju gbogbo ìran Yorùbá lọ ni Benin tó jẹ́ ìlú ẹyọ kan ṣoṣo Benin City in terms of pé ìlú tóbi kò tóbi tó ìlú Ondo I'm talking of Ondo City Benin ò tóbi tó ọlá tí Benin jẹ́ ojú wípé Benin jẹ́ capital city Ondo town lásán tó bá jẹ́ capital city Benin ò tó Ondo ìlú Ondo ò ṣe mọ̀wé Ondo ẹ̀gí tí ẹ̀ ń wò yìí tá a bá kọ sílẹ̀ Benin ò tó Ondo ọlá state capital city ní Benin jẹ́ wọ́n wá pàtàkì ìjìnlẹ̀ Yorùbá lórí ẹ̀yin fúnra yín lẹ fà á tó bá jẹ́ pé ẹ̀yin Yorùbá yìí mọ yín sí ọ̀kan kábíyèsí àná ní Ilé Ifẹ̀ ọba Okùnadé Síjúadé àti kábíyèsí tó tún gbèsè àná náà ní Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí àti kábíyèsí Awújalẹ̀ Ìjẹ̀bú tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtàn bá ti fi ohùn sí ọ̀kan tó ń tún ìtàn Yorùbá tó kọ́ tó ṣèwádìí tó ń kọ ìtàn tó dára nípa Yorùbá tó dẹ̀ gbé jáde sáwọn ọmọ Yorùbá ò ní gbà nígbà tẹ́ ẹ̀ bá tiẹ̀ lákọsílẹ̀ tó dáa ìgbà wo ni wọn ò ní gba ìtànkítàn lé yín lórí kàkà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pàtàn léra yín lórí ẹni ẹrú ló jẹ́ lágbájá kíní kan ni wọ́n á pàtàn lé yín lórí. awíta ìwí Benin pàtàn lé ìran Yorùbá lórí fáwọn ló bí Odùduwà ó mà ṣe o ó mà ṣe o. ṣé Benin nìkan ló lásà ni àwọn ò lásà tó ìran Yorùbá ló ní àṣà wọ́n gba àṣà Yorùbá títí àwọn orílẹ̀-èdè ní káàkiri àgbáyé tún gbà á wọ́n tún lò ó wọ́n tún pọ́n alé wọ́n tún jọ wọ́n lójú ju àwa tá a jẹ́ Yorùbá lọ. Yorùbá race is going to an extinction tí ẹ̀yin ìran Yorùbá àgbàgbà tẹ́ ẹ bá continue like this tẹ́ ẹ bá ń tẹ̀síwájú ṣẹ́rí àgbàrá òjò kò sọ pé òun ò nílé wó tẹ́ ẹ bá fi lẹ́tà àwọn olóṣèlú gbogbo wọ̀nyí kò sí tó kàn wọ́n tó bá lè wó kó wó làwọn dúró lé lórí ní táwọn bá dí òjú pé káwọn ti láṣẹ pa káwọn rówó kó káwọn ti jáde kárẹ́yàn kọ́wọ́ sókè fún ọ̀rá ìsà bágẹ́ bí bàbá mi àti ògbà gbòdì ṣe sọ káwọ́ sókè yẹ́sà ní táwọn ń wá láyé wọn nìyẹn kán dẹ̀ rówó kó tó bá di gbọdọ̀ wọn lówó wọn fò lọ citizen ni wọn l'Amẹ́ríkà citizen ni wọn ní Canada citizen ni wọn ní UK. Yorùbá ẹ̀yin àgbààgbà ẹlẹ́wù ẹ̀tù tẹ́ ẹ̀ bá dìde lórí ọ̀rọ̀ yìí Yorùbá is going to an extinction. Màmá tẹnu mú òyìnbó kan ṣoṣo tí mo gbọ́ nìyẹn. ẹni tó bá létí kó gbọ́ ẹni tó bá létí kó má gbọ́ náà yóò sàbí. There was a time mo jáde mo ní ẹ wá o mo sọ fún àwọn àgbààgbà tájọ wà nínú Yorùbá ní sọ mo ní ẹ yan àwọn ìgbìmọ̀ tó máa ṣe ìpàdé sìn o pẹ̀lú àwọn ọmọ Ìgbò kẹ́ ẹ mọ bí tí àlà Yorùbá dé torí tó bá délẹ̀ ìtàn tá a gbọ́ kò fẹ́ mọ Yorùbá rárá o. kì í ṣe ní bó ṣe ń kílèmù part of Yorùbá land kì í ṣe ní náà ṣẹ̀bẹ̀ sí ní kílèmù ẹ̀ wọ́n ti kílèmù as far back as 1940 wọ́n kílèmù títí apá Nnamdi Azikiwe bàbá wọn ó dìde láti ilẹ̀ Ìgbò ó fẹ́ wá ṣe premier ní Western Region ó fẹ́ ṣe premier Western Region láti ilẹ̀ Ìgbò àwa fẹ́ lò ní ìṣílẹ̀ Ìgbò bẹ́ẹ̀. No Yorùbá ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ o ọ̀rọ̀
lèmi tẹ̀ torí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn bọ̀tọ̀ bí tó ti kọ́ báyìí. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Yorùbá ò kì í báyàn dulẹ̀. I love that lórí ìran mi. Nírí Yorùbá kó kúrò nílẹ̀ Yorùbá kó lọ máa dun ilẹ̀ kan ní Ìṣẹ̀kírì ó ní dandandandandan. Ìtàn táwa mọ̀ ní pé Ìṣẹ̀kírì land belongs to the Yorùbás. Nínú àṣà wọn, nínú ìṣe wọn, nínú èdè, rí nínú ara wọn pé àwọn eléyìí Yorùbá pọ́nbélé ni wọ́n. Ilẹ̀ wọn tó dà wá ń bẹ̀, ilẹ̀ Yorùbá pọ́nbélé ni gbogbo Ìṣẹ̀kírì. Àwọn wo ni Ìṣẹ̀kírì? They are part of Delta State. Àwọn Warri, gbogbo Warri South, Warri East, Warri North, gbogbo wọn tí pátá tó fi wọ́n sápẹ́lẹ̀ wọ̀nyí àwọn akíní. Ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀ pọ́nbélé. Ṣùgbọ́n ìyẹn àgbàgbà ilẹ̀ Yorùbá, it is left for bàtàwà gan tá a jẹ́ kọ́ Yorùbá tá a pé wa ní kọ́ Yorùbá. Tẹ́ ẹ̀ bá serious, báwo làwọn wọ̀nyẹn ṣe máa wish àti identify ara wọn pẹ̀lú wa bí ara wa làwọn jẹ́? Nígbà kan rí ọ̀tẹ̀ rìkíṣí gbogbo. I went to Kogi State. Mo gbéra nínú ìrìn àjò yìí, mo gbọ̀nà Kogi lọ. Mo rí ààfin mẹ́rìnlá, ààfin ọba aláyé mẹ́rìnlá ni mo rìn nílùú Kogi, ní ìpínlẹ̀ Kogi. Ọba mẹ́rìnlá ni mo rìn pẹ̀lú ìyá Èjìogbè. Mo á gbé àárín láti inú ààfin kan dé kejì. Ọba kan sọ̀rọ̀ títí omijé fẹ́ máa bọ́ lójú ẹ̀. Ó ní Yorùbá ò tiẹ̀ rí àwọn bí ara wọn mọ́. Ó ní káwọ ìyà tó ń jẹ wọ́n. Àwọn òrílẹ̀ Haúsá wọ̀. Yorùbá gan tó tún jẹ́ pé ibẹ̀ làwọn ti ṣàn jáde. Yorùbá ò gan ò recognize àwọn. Ìlú kan wà níbẹ̀ kan pè ní Ifẹ̀ Olúkọ̀tún. Ifẹ̀ Olúkọ̀tún yẹn ọba ibẹ̀. Ó sọ̀rọ̀ títí àánú ṣe mí. Ifẹ̀ Olúkọ̀tún ní Kogi. Ó sọ débi ó ní Ifẹ̀ làwọn ti ṣàn wá. Òun náà ṣe é pé bẹ̀ ní Ifẹ̀ Olúkọ̀tún. Orúkọ ẹni tó wá láti Ifẹ̀ tó tẹ ibẹ̀ tó ní Olúkọ̀tún wọ́n dẹ̀ tẹ ìlú yẹn tó. Ṣùgbọ́n di ọ̀la lọ́sẹ̀ nǹkan níbẹ̀ tó bá ń lọ bẹ̀ ó ní wọn ò recognize àwọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kí dọ̀wọ́ lẹ fẹ́ ṣèyẹn dà Yorùbá. Ó lóye àfi tí mo rìn ní Yàgbà, Ayétòrò Gbẹdẹ, Ìyàmóye, tó fi dé Ẹgbẹ́dá, tó fi ìlú tí mo rìn pọ̀. Wọ́n yàn gbogbo ó pọ̀ gidi láàrin bẹ́ẹ̀. Ṣùgbọ́n Yorùbá nítorí kò kàn mí, àìbìkítà, àìkáràmásìkí tó bá àti ẹ̀gbà pé wọ́n ti pín gbogbo àwọn ìyàwó wọ́n ti pín gbogbo state yẹn wọ́n pín wọn mọ́ north. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Yorùbá participate ń ṣe nǹkan tẹ́ ẹ rí wọn gẹ́gẹ́ bí ara yín, ó máa rọrùn fún gbogbo wọn pátá àti sọ pé Yorùbá ni wá àti gbà wọn padà. Ìtúlábí bẹ́ẹ̀ rọrùn. The same thing tí mo ṣe ní Kogi mo ṣe ní Kwara. Mo rìn, mo dé Àpàdó, mo dé Ṣàwó, mo dé Ṣáàdù, mo dé kí ló ń pè é Jẹ́bà níbi tí bọ́ndìrì wà. Mo wọ ààfin, mo rí àwọn kábíyèsí wọ̀nyẹn gbogbo. Ó ní tí mo gbọ́. Yorùbá ò káràmọ́sìkí, kò jọ wá lójú. Àkàwọ́n sí pé ara wa ni wọ́n. Nígbà táwa fúnra ara wa gan fúnra ara wa tá a bá fẹ́ràn ara wa. Báwo la ráàtà gan ṣe fẹ́ àpọ́nlẹ́jì pé ìran Yorùbá làwa ò ẹjẹ́ ká tiẹ̀ bá wọn ṣe. Yorùbá wọ́n lọ́wọ́. Apá kan nínú ẹ̀yà ara mi dẹ̀ ń sọ yìí pé inú mi dùn pé mo jẹ́ Yorùbá. Apá kan dẹ̀ ń sun ẹkún kíkorò nínú pé kí ló mú mi di Yorùbá, kí ló Ọlọ́run dá mi sínú Yorùbá. Mi ò rí ẹ̀yà tó fi ẹ̀tanú àti ìkórìíra ìwà ìbàjẹ́ tó fi bà ohun rere jẹ́, tó fi bà future àwọn ìran tó ń bọ̀ tó dẹ̀ bàjẹ́. Kàkà ká fi ìmọ̀ ká fi ṣọ̀kan kí ìran Yorùbá lè tẹ̀síwájú, ìjà ni. Níṣẹ́ láàmú bára wa jà. Ẹsẹ̀ títí ẹ̀wọ̀n Ọbásanjọ́. Kò sí kí n tí Yorùbá bá dáwọ́lé Ọbásanjọ́ máa dànù ni. Ẹ kí òṣèlú bọ gbogbo táǹṣì. Ibi tí Yorùbá bá ti fẹ́ lọ síwájú, ẹ kí òṣèlú bọ, ẹ bá yí ẹ̀jẹ̀. Yorùbá. Mo mú àmọ̀ràn wá, ẹ kó ẹ set up àwọn ìgbìmọ̀
ẹ jẹ́ kán ṣiṣẹ́ ká mọ bí tí bọ́ndìrì ìran Yorùbá dé ká mọ ìlú tó jẹ́ ti Yorùbá ká má dẹ̀ fi tipátipá lé irú àwọn ìṣẹ̀kiri tá à ń sọ wọ́n ṣí ẹ̀ bọ́ndìrì pẹ̀lú wa ẹ jẹ́ ká mọ̀ are you part of Yorùbá are you ready ẹ má fọ́ sí ẹnikẹ́ni ṣùgbọ́n tẹ́ bá lọ wo máàpù àwọn Biafra tó rí lísì síta kódà wọ́n gé lára Ondo state wọ́n gé mọ́ ipò jẹ́lẹ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n gé lára Ondo state máàpù wọ́n gé mọ́ ilẹ̀ yẹn wípé ilẹ̀ Biafra ló débẹ̀ gbogbo Warri pátákà wà sọ pé ó jẹ́ Yorùbá yìí tó jórúkọ Yorùbá ló ń jẹ́ ọba Warri tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Olúṣọlá lórúkọ ẹ̀ o Olúṣọlá Ẹ̀míkò Olúṣọlá Ẹ̀míkò lórúkọ tó ń jẹ́ ọba Warri tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀tọ́ ṣé Ìgbò ló ń jẹ́ Olúṣọlá ṣùgbọ́n ẹ̀rọ wo máàpù wọn bá gbé jáde wọ́n gé gbogbo Warri ń pátá gbogbo ìṣẹ̀kiri pátá wọ́n gé wọ́n ní ilẹ̀ Ìgbò ní gbogbo ẹ̀ gbogbo eléyìí ló yẹ kí Yorùbá ti mọ̀ sílẹ̀ torí ọ̀la ẹ̀yin lẹ fojú wo Nàìjíríà pé kò ní pín Nàìjíríà ti pín already Nàìjíríà ti pín ẹ má tọ́ra yín jẹ. Nàìjíríà ó ti pín ntọ́lọ́run fẹ́ ni ó dẹ̀ ti pín. I am not a prophet at the same time I am a prophet ṣùgbọ́n mo jẹ́ kẹ́ mọ̀ ní Nàìjíríà ti pín wọ́n ilé máa ṣe pọ̀ mo ti sọ lóyìnbó rí mo ní the current Nigeria is a conspiracy of the elites. This Nigeria we are in today is a conspiracy of the elites. Tẹ́ bá lọ sáàárín ìlú nínú ọjà ẹ béèrè lọ́wọ́ wọn wá sọ fún yín pé the only solution the only not just the best the only option fún Nàìjíríà ni pé ká pín kó ní kálukú ṣe tiẹ̀ wọ́n á sọ fún yín ṣùgbọ́n àwọn tó ń rí jẹ nídìí ìbàjẹ́ ló sọ pé wọ́n Nàìjíríà ṣe ní kájọ ṣe papọ̀ aṣojú wa ṣe wọ́n ti parí ìbò ojú ẹ̀mí wa láṣẹ ara tí ẹni tẹ́ dìbò fún ẹni tẹ́ àwọn dìbò fún wọn dìbò fún tẹ́ declare as the president ara tá dá pẹ̀lú sísítẹ́ẹ̀mù Nàìjíríà tẹ́yìn ọmọ Yorùbá fi máa rẹ́rìn débi tọ́mọ Ìgbò ti fẹ́ rẹ́rìn débi táwọn ọmọ nínú ti fẹ́ rẹ́rìn àwọn ọmọ Haúsá ti fẹ́ rẹ́rìn ojú gbogbo wa láṣẹ ojú wa láṣẹ oníṣẹ́yìn wa Yorùbá ẹ fi ìka ẹ fọ̀tẹ̀ sílẹ̀ set up a committee náà yan ọba aláyé gbogbo àti pàrọwà ẹ̀gbọ́n bó dẹ̀ ṣe máa bàjẹ́ ní gbèsè àbàjẹ́ rẹ̀ ní lójoojúmọ́ ẹni bí kò ní sí kò sí níwọ̀n ìgbà kẹ́yìn fúnra ara yóò bá jókòó kẹwàá àròjìnlẹ̀ kò lè sí changes Adéyínká grandson ó ṣe program kan ti pẹ́ ó give advice fún ọba tó wà lẹ́kọ̀ọ́ fún gómìnà tó wà lẹ́kọ̀ọ́ ó ní ẹ lọ ṣe land use act lẹ́kọ̀ọ́ not just Lagos bó ṣe gbé nígbà yẹn ni ó ní not Lagos alone Ondo state Ekiti state Ọ̀yọ́ state Ogun state must do the same thing land use act ẹ lọ ṣe kẹmọ bẹ ṣe máa control ilẹ̀ yìí ní títà tó o bá tẹ̀ jẹ́ bàbá ẹ̀ lónìlẹ̀ there must be rules tá guide yẹ tó kàn ní dédé lè ta ilẹ̀ yẹn anyhow fún ẹni tó bá kàn wẹ̀ fún aráàta ìgbà tó ní àwọn ará Ghana lára Ghana the Federal Republic of Ghana orílẹ̀-èdè Ghana nígbà tó ní wọ́n lára tó dójú ẹ̀ wọ́n gbé àṣẹ síta ni pé kò sí ọmọ àlejò kankan tó gbọ́dọ̀ wá ra ilẹ̀ lórí ilẹ̀ wọn mọ́ bí bàbá tó bí ẹ bá jọmọ Ghana tí ìyá ẹ tó jẹ́ àwọn ọmọ ìlú míì wọn ò bí ẹ dáwọ́ ò lè ralẹ̀ yẹn náà pè ní second class citizen ò lè ralẹ̀ ìwọ tó fún láǹfààní mo kà jáde nígbà yẹn nígbà tó ń lé àwọn Nàìjíríà kan ní kan get out mo kà ìwọ tó ní grace tó lè ralẹ̀ nígbà tó bá wù ẹ́ òun ní ìwọ àti ìyá ẹ àti bàbá ẹ tó jẹ́ pure Ghana ìwọ yẹn ló lórí ọ̀fẹ́ tó lè ralẹ̀ nígbà tó ká wọn lára tó bá jẹ́ half Ghanaian half citizen Ghana ó lè ra ilẹ̀ kápọ̀ wá sọ̀wọ́ tó tiẹ̀ ṣe citizen rárá tó jẹ́ pé ó ti bìbí ìwà ni ẹ wo ilẹ̀ Yorùbá Adéyínká kan sọ pariwo ẹ lọ ṣe land use act Ọmọlúkà náà pariwo tiẹ̀ mo ní ẹ má talẹ̀ ẹyin mọ́ ẹ mọ́ gbé fún developer tàbí kẹ́ ẹ máa lease ẹ̀ àti tàdé Adéyínká kan sọ àti tọmọlúkà
kò sí èyí tó jọ yín lójú. Bẹ́ẹ̀ ni àgbàlẹ́dẹ̀ sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ìbáṣepẹ́ yìí bàbá wa wọ̀nyí ẹ̀yin àgbààgbà wọ̀nyí àgbààgbà ẹlẹ́wọ̀ ẹ̀kú ẹ̀yin ọba ìbáṣepẹ́ ẹ tiẹ̀ mú sẹ́ǹsì kékeré jáde nínú nọ́sẹ̀sì tá a sọ kẹ́ ẹ mú lò bóyá gbogbo tá a tiẹ̀ ń lójúkọ ìbóyá ìbá máa ṣẹlẹ̀. Ọmọ Yorùbá tó kéré kò lè dá ilẹ̀ rà lẹ́kọ̀ọ́ kó tẹ̀ sọ pé òun fẹ́ ra ilẹ̀ kírú èmi kínú mi kàn dùn kí ni mo tẹ̀ fẹ́ lọ sẹ́kọ̀ọ́ mo fẹ́ ra ilẹ̀ mi ò kò síbi tí mo ti fẹ́ rí because we be looking for 2 million 3 million 5 million. Níbo ni mo ti fẹ́ rí? Ṣé gbogbo wa la dọ́gba ní? Ọmọ Yorùbá sí Yorùbá kódà ọmọ Èkó tó bí tó jẹ́ tó forí ẹ̀ sọlẹ̀ sẹ́kọ̀ọ́ kò lè ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò lè dá ilẹ̀ rà lẹ́kọ̀ọ́ tó ti bí wọn. Ọmọ Ìgbò ara akọ a tún gbé owó lé lórí owó gọbọi ordinary ó fẹ́ gba 2 bedroom lẹ́kọ̀ọ́ 2 bedroom wà máa rí 1 million naira láì tí ìṣòwò agent. Ẹ bá yé nìyàn lára nítorí ìwà yín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ fàyè gbà wọ́n. Ẹ̀yin lẹ kó gbogbo àyè yẹn ilẹ̀ ìgbà wọ́n. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ wẹ̀tù ilẹ̀ Yorùbá. Ìgbọràn wọn ló sàn jù ẹbọ rírú. Ìgbọràn wọn ló sàn jù ẹbọ rírú. Ṣùgbọ́n ẹdí pọ́ìntì tí mo ń tẹnu mọ́ yìí mú sẹ́ yí pé tẹ́ ẹ̀ bá múra ń sẹ̀yìn tẹ́ ẹ̀ bá múra báyìí Yorùbá is going to an extinction. Yorùbá máa dohun ìtàn. Ọmọdé búroko ògbójú ẹ̀yìn kì í ṣojú mọ́ òòjọ́ lójú wéré ń pa ni. Ìgbò ń pa yín díẹ̀díẹ̀ báyìí wọ́n ti ń pa wá ó ti ń kàn yín díẹ̀díẹ̀. Fúlàní ti pa yín ọ̀rẹ́dì gan. Ìgbò náà ń pa yín díẹ̀díẹ̀. Kẹ́ tó ṣẹ́jú ẹ discover pé Fúlàní àti Ìgbò wọ́n kọjú ìjà síra wọn nítorí ilẹ̀ Yorùbá wọ́n sọ fáwọn lónìí wọ́n fẹ́ máa kílè wọn. Yóò bá write it down is coming to that level now. Fúlàní a máa kílè mú pé òun ló ní bí Ìgbò a máa kílè mú pé àwọn ló ní wọ́n máa bá Yorùbá dùn. Ẹ lọ kọ ọ̀rọ̀ mi sílẹ̀. Lọ́kọ̀ọ̀rọ̀ mi lẹ̀ ẹ̀ẹ́dì tí mò ń sọ. Thank you jàre Sunday Adébánjọ. Only even in Kútọ̀nù you can, if you are not originally a citizen of Kútọ̀nù, you cannot buy land in Kútọ̀nù. Kútọ̀nù ibi o lè lọ bẹ̀ kó kàn déédéé sọ pé o fẹ́ ra lẹ̀ tó o bá ń ṣe citizen. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àti ó mà ṣe. Ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi, ẹ̀yin bloggers, ẹ̀yin YouTubers, ẹ dìde, ẹ jẹ́ títẹ̀ ìjọmọ Yorùbá ẹ pariwo. Eléyìí ń sọ̀rọ̀ pé a kórìíra àwọn ẹ̀yà kejì kì í ṣe bẹ́ẹ̀. O lè gbéra kó lọ sí nọ́ọ̀fì kúkan ló fẹ́ lọ ra ilẹ̀ anyhow níbẹ̀ o lè sáyè yẹn fún ẹ. O lè gbéra kó lọ sí east nílẹ̀ Ìgbò kó ló kàn fẹ́ lọ ra ilẹ̀ bó ṣe wù ẹ́ níbẹ̀ kò lè sáyè ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ dìde ẹ̀yin àgbààgbà ẹ dìde mo bẹ̀ yín ní. Ẹ bá ta ilẹ̀ ní àwọn ọmọ ẹ̀jẹ̀ kò pín dé bá gbogbo ala nílò owó lóòótọ́ ni ìpọ́njú nígbà ní a máa ti èèyàn ṣe tí ò yẹ kó ṣe ṣùgbọ́n mo ń tẹnumọ́ kàkà tẹ́ ẹ fi máa ta ẹ lọ ṣe ìwé ẹ bu ọwọ́ lu agreement kẹ́ ẹ rẹ́ǹtì ẹ̀ fún wọn ó lè jẹ́ fún 20 years ó lè jẹ́ 25 years ó dẹ̀ lè jẹ́ 50 years wàá gbowó tó ń fi rẹ́ǹtì ẹ̀ wàá fi ṣe tó fẹ́ ṣe nígbà ó bá lọ tàbó ṣì wà láyé ọmọ tó bí àpàdà gbàǹkà ẹ̀ padà torí ìwé ni àkọọ́lẹ̀ ní rẹ́kọ̀dù ni ọmọ ẹ̀ tó bí ìwọ ò bá sí láyé mọ́ láti claim ẹ̀ ọmọ tó bí àgbà ó di property ẹ̀ padà bọ̀ wá mọ̀ pé o lísì ẹ̀ ní kì í ṣòwò lónìí ẹni tó dẹ̀ lísì ẹ̀ fún á mọ̀ lábẹ́ òfin pé wọ́n yá mi ní kì í ṣèmi ni mo ní ọmọ Ìgbò tó ń ra lẹ́yìn lẹ́kọ̀ọ́ ó bá ti ń rà tán á lọ sí Aláùsá níkẹjà Báláùsá lẹ̀ pé Báláùsá á lọ bẹ̀ á lọ ṣe sí ọ̀fọ̀ rẹ̀ àgbàdá ní. Àgbàdá ní ń gbọ́ jẹ́ pé nínú ibi tó ti ń ṣe sí ọ̀fọ̀ òun gan ọmọ Ìgbò pa abẹ tó ń pàṣẹ lára ibi tá a ti fàyè gbà wọ́n dé. Ẹ bu àròjinlẹ̀ yín bàbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jòkó ẹ̀rù àròjinlẹ̀
ẹ má joyè kò kàn yín ẹ̀yin yúùtù àánú yín ṣe mí àánú àwa yúùtù ṣe mí níbi tí ojú àpọ̀lọpọ̀ yúùtù fọ́dé dẹ̀ ní fọ́sáìtì dé olóṣèlú lọ́pọ̀lọpọ̀ yúùtù ń tẹ̀lé àwọn olóṣèlú tó ti jẹ ọ̀la ẹ tán ti jẹ́ tán jẹ yóò tán tún kó sínú kúlàdà àwọn ọmọ tí wọ́n ojú wa fọ́ we don't have good eye ní fọ́sáìtì àríran àṣebẹ́ni tó tiẹ̀ fẹ́ lọ́la àwa yúùtù ilẹ̀ Yorùbá single-handedly àwa yúùtù tí mo wá bá ṣọ̀kan a lè gba ìran Yorùbá yìí ṣùgbọ́n ògùn tí bàbá gbọ̀n wò làwa ọmọ rẹ̀ ògùn tí àwọn bàbá wa gbọ̀n nítorí kórìíra nítorí ìwà ìbàjẹ́ ìwà ìkà tẹ̀mbẹ̀lẹ̀kún òun làwa ọmọ rẹ̀ Yorùbá ẹ jí àkókò lọ màá sọ tèmi mi ò ṣe máa kéde ṣùgbọ́n bó ṣe rí lára mi ni mo tún ṣe pariwo eléyìí síta pé Yorùbá ẹ lọ mọ ibi tí mọ́ndìrì yìí dé torí mo sọ gangan ẹnìkan ní abẹ́gbà Yorùbá ní sọ̀rọ̀ láà àgbà kò ní síjà mo sọ fún mo ní bàbá ìyá irọ́ lẹ pa o bàbá irọ́ lẹ pa o tí wọ́n bá sọ fún yín pé àgbà Yorùbá ní sọ pé kò ní síjà bàbá ńlá irọ́ ni a máa jà èmi ò gbàdúrà fógun ṣùgbọ́n assurance wà pé ìjà máa ṣẹlẹ̀ kí ló dé máa dìjà boundary ni boundary máa dìjà wa kó bá àlè escape ẹ̀ ṣé Nàìjíríà àti Cameroon ṣe wọn ò jọ dojú ìjà kọra ni nítorí ilẹ̀ nítorí boundary tó ń pè ní Bakassi or not ṣé wọn ò dojú ìbọn kọra ẹ máa jà ẹ lè escape ẹ̀ ṣùgbọ́n tó lè avoid ẹ̀ ní kẹ́ ẹ ti tètè bẹ̀rẹ̀ nísìnyí kẹ́ ẹ jẹ́ ká máa mọ̀ sí ibi nílẹ̀ Yorùbá dé o àwọn ìṣẹ̀kírì wọ́n wà ń bẹ̀ wọ́n mọ̀ pé Yorùbá làwọn Ìgbò dẹ̀ claim pé ara ilẹ̀ Ìgbò ni ṣùgbọ́n wà ń bẹ̀ kí ló dé tán dì náà ṣe pé àwọn ò ṣe Ìgbò wọn ò ṣe sọ pé àwọn kan di bọ́ǹkì àbí whatever pé a kì í ṣe Ìgbò ṣùgbọ́n wà ń bẹ̀ ẹ ní àròjinlẹ̀ ọmọ Yorùbá ọ̀rọ̀ ń dé ó ń lọ síbi tí ọlọ́mọ jẹ́ kí Yorùbá di ohun ìtàn àti Ìgbò àti Haúsá wọn bẹ̀rẹ̀ sí ní jà ju ilẹ̀ nígbà àwa la ní bísẹ̀ àwa la kọ́kọ́ kílèmù ẹ̀ Haúsá máa jẹ́ kó yé yín Fúlàní máa jẹ́ kó yé pé àwa la kọ́kọ́ dé ilẹ̀ yìí àwa la kọ́kọ́ kílèmù ibi iṣẹ́ bóyá Ondo state àwọn làwọn kọ́kọ́ kílèmù Ondo Ìgbò á jẹ́ kó yé yín pé àwa la kọ́kọ́ débẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wá jọ Yorùbá wọn ti gbé yín tètè àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí bó bá dé inú àdébí ọmọ níkà ni mò ń jẹ́ God will bless you ẹ mọ̀ pé mi ò fẹ́ kí programu mi gùn jù káwọn èèyàn bá lè ráyè wo náà ní Ọlọ́run àpò gbogbo nílé ẹ̀yin tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ ẹ ṣe data fún wa ẹ dákun ẹ wo tá à ń lò á tó máa lè yín ẹ wo ilé antenna ẹ̀ wò the router tá à ń lò so ó jẹ data ẹ ṣe fún wa ẹ jọ náà pọ̀ nílé ẹ jẹ́ fi nọ́mbà tẹ máa bá mi ṣe sí ẹ jẹ́ fi sójú fọ́nrán àbí kẹ́ pè mí direct ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà mi. Nígbà tó fẹ́ pé ẹgbẹ́ nọ́mbà yẹn síta. Oh, 81 20 84 21 21 02 21 okay.
Hello, yeah, our new program wo. Ṣé fẹ́ bá mi sọ̀rọ̀ lórí program ni àbí? Okay. Talon. Talon, baba, olùtúlẹ̀ yẹn lẹ̀ o. Wọ́n talẹ̀ wọ́n àtàwọn. Wọ́n talẹ̀ fẹ́ bọ̀ tí lápá sọ̀rọ̀ bá jọ wọn Ghana àbí Togo. Títọ̀ ìjọba kò tọ́nu pẹ̀lẹ́ inú à. Fún ìsọ̀rọ̀ pẹ̀lú 100%. Àwọn talẹ̀ fẹ́ mọ̀ láti almost 2 years ago lọ́ti káfẹ́ o. Wọ́n fi wọn náà tó lè rán bí kúra. Ṣé mo gbọ́ fresh dáadáa, mo gbọ́ fresh. Fresh ni mo gbé, Paris ni mo gbé. Pẹ̀lú lọ sí kótó gba gbogbo tán pa Peter ọdún àpapọ̀ gbogbo ìyẹn máa lọ. Wọ́n bá yẹn ṣe wẹ́jẹ̀ púpọ̀ mi. Wọ́n ta lọ fún àtàwọn o. Àní tí Yorùbá náà gbọ́dọ̀ tí wà yìí sí. Ilẹ̀ ló fi mọ̀ lọ láì sí ilẹ̀ ló tó jẹ́ Yorùbá o. Àwọn àpòpárọ̀ ilẹ̀ ló jẹ́ Yorùbá o. Tó bá ti ilẹ̀ mọ̀ kò sí Yorùbá mọ́ o. Gbẹgbẹ́ dáfẹ́ lè jẹ ẹ̀. Ẹ ṣé jàre, mo dúpẹ́ brọ́dà mi. Ẹ ṣeun. Àbí o, á dà fún wa o. Ẹ ṣé jàre, thank you my brother. Ẹ ṣé jàre, thank you. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣe gan. Àmì ẹ ṣeun. Àmì o. Ẹ ṣe. Bó ṣe rí lẹ ti gbọ́ yẹn ní Kútọ́nù bí wọ́n ní wọn ò talẹ̀ fara ta gan. Wọn ò talẹ̀ wọn fara tó bá ti ń sọ ọmọ bẹ̀ 100% kan mọ̀ fún ọmọ bẹ̀ ni wọn ò ní ta fún ẹ Kútọ́nù yìí. Ṣùgbọ́n anyway ẹ má jẹ́ ká padà sẹ́yìn. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá Ọmọlúkà sọ̀rọ̀ nọ́mbà tí mo kọ WhatsApp call sí yẹn ni kẹ́ fi pè mí either WhatsApp or direct ẹ máa pè. Tẹ́ bá dẹ̀ pè tí mi ò ráyè gbé ẹ send message pé Ọmọlúkà I want to speak with you máa pè yín. Ẹ̀yin tí a bá fẹ́ assist wa pẹ̀lú data nọ́mbà tí mo kọ sí ẹ̀yìn tí mo fi kọ mọ́ sí yẹn òun lẹ máa ṣe data sí for data assistant náà ni mo fẹ́ kọ òun ni 08121023528 Airtel ni ìyẹn ni kẹ́ máa send data sí fún wa ká máa rí fi ṣe program lọ tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ fún wa lówó ká fúnra wa ṣe ẹ pè nọ́mbà tó wà níwájú ẹ send yẹ a máa send yẹ sí yín so that a lè wọbẹ̀ a lè ṣe Ọlọ́run á pọ́n yín lójú òní tì yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá lágbára Ọlọ́run àní dẹni àwátì o àdẹ̀ní dẹrú lórí ilẹ̀ wa o Ọlọ́run tó dá wa ní Yorùbá kò ṣàṣìṣe o Ọlọ́run ò ṣàṣìṣe ó yé tó fi dá wa bẹ́ẹ̀ àwa ló dùn irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí ló dùn pé kí ló dé tí mo jẹ́ Yorùbá ṣùgbọ́n ó yé Ọlọ́run tó fi dá mi bẹ́ẹ̀ lára tó dẹ̀ torí ẹ̀ dá mi òun ni mo ṣe òun ni fọ́nfọ́nfọ́n tí mò ń fọn yìí iṣẹ́ tèmi ṣe yìí ẹlòmíì ò lè gbá ṣe àwọn míì lè ṣe irú ẹ̀ o ṣùgbọ́n ilé tèmi ṣe ẹlòmíì ò ní ṣe òun lè ní dẹ̀ ń ṣe yìí mo ti ṣe báyìí ẹlòmíì ò ní gbà máa túnṣe mí lọ́la ẹlòmíì ò ní ṣe òun á yá àtúnṣe tiẹ̀ mi Ọlọ́run pè wá ó mọ ìdí tó fi dá wa bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àní kábàámọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo appreciate gbogbo yín ẹ bá mi pín o ẹ̀yin YouTube ẹ pín dáadáa ẹ̀yin tí Facebook ẹ pín o kẹ pín dáadáa kẹ jẹ́ kó rìn Ọlọ́run àpọn gbogbo wa ní kò ní ju bẹ́ẹ̀ lọ àwa ń lọ ọdígbà ó ṣe a ò ní fìkú yàrá wa ká máa farùn yàrá wa ẹ mọ̀ tí bá ti ń lọ ní bá ṣe máa ń ṣe náà ó yá ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá máa sọ àpèmọ́ra ẹni là á pè tèmi dire àwọn Amẹ́ríkà sọ pé God bless America Ọlọ́run dẹ̀ bless America lójoojúmọ́ ìwọ náà sọ pé ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá start it now ó yá máa kọ́ mi ò tí ì rí o tí n bá ti rí mẹ́wàá ni máa parí ètò mẹ́wàá tí bá ti rí tó ti kọ mẹ́wàá ó yá Adébánjọ ó yá kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ kọ kíákíá táìmù lọ ó yá méjì péré ni mo sì rí méjì péré ni mo rí ẹ̀yin YouTube mi ò tí ì rí kankan látọ̀dọ̀ yín ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ kọ bẹ́ẹ̀ yẹn ní kíákíá ẹ mọ́tò pẹ́